tó dá wa sí dọjọ́ òní aya Olújọbí Olúbùkọ́lá Abọ́sẹ̀dé màmá Olúwaṣèyí màmá Jíbọ́lá màmá Mercy àtúwọ́bẹ̀ dúpẹ́ lọ́jọ́ òní fọ́dániwáyé tó mọ́jọ́ òní kó ṣojú ẹ òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kìíní ọdún gbogbo ọjọ́ tó bá ti bọ́ sí làyàjọ́ ọjọ́ tọ́dániwáyé ṣẹ̀dá èèyàn re aya Olújọbí jó síbi tó ń wẹ̀ màmá Mercy ọ̀rọ̀ ọ̀hún ṣí ẹ́ ní kàyéfì ó jọ ẹ́ lójú ẹ dúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba tó jẹ́ kó ṣeé ṣe fún ẹ ọba tí ò ti gbójú gbapá gbẹsẹ̀ lọ́wọ́ ìwọ ọba tó fọjọ́ òní dá ẹ lọ́lá tọmọtọmọ tẹbítẹbí pẹ̀lú gbogbo ẹni tẹ́ ẹ jọ ń gbénú ilé ọba tó jẹ́ kọjọ́ òní kó ṣeé ṣe fẹ́yìn mo sọ pé gbogbo ìgbà tí 25th of January bá ti bọ́ sí la ó máa ṣèrántí èèyàn re sí ti kú kọ́ o èní láyẹyẹ ọjọ́ ìbí ìwọ òní la dániwáyé dá ẹ tó ṣe ẹ́ léèyàn tó fi ẹ́ sókè pẹ̀ tó ní kó máa gbé ọ̀sẹ̀ bíi méjìlá wá síbi tá a wá dúpẹ́ lọ́wọ́ Olúdáayé lórí ìyàwó ẹ tóun náà tó ṣayẹyẹ ọjọ́ ìbí tiẹ̀ màmá Ọlámídé o ohun rere lẹ máa bára yín ṣe ní kẹ́ ẹ ṣàmì ẹ̀ dáadáa jó síbi tó ń wẹ̀ ṣakọ tí kẹ́ni máma ní gbogbo kówókówó ọ̀tá ṣe ló kúkú fi ń tuntun adúpẹ́ o lọ́wọ́ ọba tí ò jẹ́ kíbi kó ti ṣẹlẹ̀ sí wọ adúpẹ́ lọ́wọ́ ọba tí ò jẹ́ káyé kó ti bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà léyìn adúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba re wo bí o ọ̀tá ń gbìmọ̀ pọ̀
wọ́n ń gbèrò wípé kó má lè ṣeé ṣe fún ẹ, wọ́n ní kẹ́ ẹ ti kú kẹ́ ẹ ṣubú, àmọ́ adániwáyé jù wọ́n lọ. Gbogbo ibi tó ń rò sí yín ṣẹlẹ̀ kúkú fi ń dán láwọ̀ tẹ́tù fi ń tuntun. Kí la tún fẹ́ ṣe fẹ́lẹ́dùmarè tó kọjá ọpẹ́ dúdú? Bá a bá fi gbogbo ọjọ́ òní dúpẹ́ látòwúrọ̀ títí tílẹ̀ máa fi mọ́, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Adániwáyé ló ṣe é lóore. Obìnrin sọ̀wànù, ó sọ pé òun ò nílé ọkọ, ó lóun ò rórí ọkọ, òun ò rí lé ọkọ gbé. Ìwà dáadáa tó ní ní tọmọdé tàgbàná fi ń pọ́n ẹ lé. Mo mọyì ẹni tó ti ránṣẹ́ pè mí Àjànàkú Akéwì nínú ayé tán ní nkọrin ewì kéèyàn àtàtà. Jó síbi tó wù ẹ́, ṣàkọsí kẹ́ni máma ní. Ó dàgbàdo núgò, ó dàwòmọ̀jú fọ́tà lé, ó dàwòmọ̀jú fẹ́ níbi. Ó doyin núgò, máa jó síbi tó wù ẹ́, ó ti dàwòmọ̀jú fẹ́ ṣíṣí. Ayé ń fẹ́ kí tiẹ̀ kó ti gbé kó bàjẹ́. Gbogbo èròǹgbà wọn lórí ayé ẹ, kí ni wọ́n fi dà? Fi wọ́n sílẹ̀, jẹ́ kó lóṣì wọ́n máa ṣe é nìṣó. Àsìkò ẹ̀tẹ́ wọn máa tó dé. Ìwọ tí ń gbayì láwùjọ lágbára lọ́wọ́ Olúdáyé, ò ní tẹ́ ṣe ni kó o gbé gbàdúrà mi dandan. Wọ́n ní ń gbé fún ẹ pé kí n fi kí ẹ fún ọjọ́ ìbí. Talẹ́ni tó ní ń fi kí ẹ fọ́jọ́ ìbí tí ìwà iná ni ó ní ń fi kí ẹ. Ó ní pé o ti ṣọdún èyí o, ó ní wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí i. Ó lára fi ń dání tiréfe. Ó níbi kìlọ̀kìlọ̀ là ń bá kòkò, ibi gìjàgìjà là ń bẹ̀rẹ̀ ajílékege. Ó lójoojú kan ò ní ṣòwò kó má lè nájà tiẹ̀. Ó ní kokoko lára ọ̀tá ń le. Ó ní wàá máa lè sówó, ara á lè ṣàìkú baálẹ̀ ọ̀rọ̀. Ó lóò ní gbọ́mọ gbìn, ó ní gbọ́mọ sí. Ó ní pé òkú ọ̀tá ò ní bà ẹ́, pé kí n sọ fún ẹ pé tiẹ̀ ló máa bọ̀tá ìwọ. Ó tún wá ní fi kún fún ẹ wípé ọ̀tá tó ń dínà rè mọ́ ẹ. Ó ní wí fún ẹ pé àwọn ọ̀tá ẹ wọn ò ní yé tẹ́ níbi tán ti ń ṣẹ̀sín, tán ti ń jìyà. Ó lọ ti ṣọdún èyí o. Ó ní kí n wí fún ẹ wípé ọ̀làlà awo ọ̀bẹ, adífáfọ́n bẹ, èyí tó máa ráyé ní kò ní ṣàmọ́dún. Wọ́n ní ó kára kúrò ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe. Ọláya Olújọbí, ó ti ṣọdún èyí pé wàá tún ṣẹ̀mí ìsìn tọmọtọmọ. Ó ní o ní kágóńgó ṣọdún, ó lò ní fàìsàn lògbà, ó ní dààmú ò ní dé báwọ. Ó ní ó ti ń dùn, ó ti ń dán fún ẹ wípé ìbàjẹ́ kò ní wọ̀rọ̀ tiẹ̀. Ó ní iṣẹ́ tó kúkú ń ṣe lówùúrọ̀, ó máa sanwó fún ẹ. Èyí tó ń ṣe lọ́sàn-án, ó máa bówó. Wo bí o jó síbi tó wù ẹ́, ṣàkóso bínú ẹni. Ó yẹ kó o ti máa náwó ọpẹ́. Màmá Ṣèyí àtìyàwó Màmá Ṣèyí, kí ló dé tẹ̀ sanwó ọpẹ́? Ẹ lọ gbé pọ́ọ̀sì yín kẹ́ ẹ wá máa dúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba. Oore tó ṣe yín pọ̀, ó kọjá àfẹnusọ. Lágbára lọ́wọ́ Olúdáyé kò ní jáṣe mọ́. Ó máa dá fún yín, ó máa dùn fún yín dọjọ́ alẹ́. Wo bí o kèrègbè gbódù kì í gbódò kó ṣòkùnrùn. Ẹ̀yin ò ní ṣàìsàn, àìsàn ò ní ṣe